يوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما. أعانكم الله. الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته، انفرد بتدبير الأمور، لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه. أحمده وأمجده وأهلله وأكبره وأعظمه وأشكر على نعمه ظاهرة وباطنة، وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه. ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين، نبي الرحمة نبي التوبة أبي القاسم. اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فالسلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. ọpẹ́ ni fún ọbàdẹ́dà tó sì wá ní mùsùlùmí. Alhamdulillah. a ń tọrọ àlékún ìkírọ̀ àti gẹ̀rẹ̀ fún Nabi sallallahu alaihi wasallam, ẹni ọbàdẹ́dà rán láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa. Allah bá ní sàlékún kí Nabi wa bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará ilé Nabi àti sàhábà rẹ̀. àwa gbà lódodo pé ó kí àwọn kan pẹ̀lú Nabi nígbà tó bá kí Nabi tán tó kí àwọn sàhábà rẹ̀ tó kí àwọn ará ilé rẹ̀ ó kí àwọn kan pẹ̀lú Nabi. dákun jẹ́ wà nù wọn o, bàbá àti ìyá wa jí wọ́n wà nù àtọ́kẹ̀, àwọn àfáà wa máa kí wa jí wọ́n wà nù àtọ́kẹ̀, àwọn aya wa àwọn ọmọ wa jí wọ́n wà nù àtọ́kẹ̀, àwọn tí wọ́n jẹ́ àna wa àti tí wọ́n jọ̀rẹ́ wa jí wọ́n wà nù àtọ́kẹ̀. àmbíọ̀ àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá àwọn náà ní àjókòó lẹ́gbẹ̀ẹ́ mi, wọ́n ní omi látẹ̀ ká tó tẹ yanrìn. Fountain University àwọn kan ni wọ́n ronú rẹ̀ láti bí àìsí rẹ̀. fàbádà min sífùrín ìlà àrọ́ al-wujud aw àrọ́ nur al-haya, tó fi di wípé yunifásitì ìjókòó báyìí tá ń wù báyìí. ọba dẹ́dà méjì yunifásitì ọ̀parun wọ́lọ́dà ní kan sí rẹ̀, nítorí wípé tó yẹ pé gbogbo èèyàn òun ni ọba gbọ́n ayé wa ò ní rí báyìí. ṣùgbọ́n àwọn tó gbọ́n nínú ọmọ bí Adama wọn kéré gan. ẹn tí sì máa ń gbórí ìbínú ronú wọn ọ̀pọ̀. ẹn bá máa ń gbérí ìbínú ronú bóyá ṣé kí máa sọ Yorùbá Ọ̀ṣun tó rẹ̀ pé Yorùbá Ìbàdàn ni mò ń sọ, ẹ má bínú o, ẹ má bá mi tútù sí bàbá bá mi tútù. tí n bá sì sọ Yorùbá tí ó bá clear tí ó clear, tí n bá rí bàbá Ìjẹ̀ṣà tí wọ́n lè bá mi tún sọ yóò wù mí. ní mo rí láti Jẹ̀bú náà wà láìnú mi ó dùn. La ilaha illallah. ẹ̀yin àgbàlagbà ní omi látẹ̀ ká tó tẹ ìyàrin. ọba dẹ́dàjọ́ má ṣiṣẹ́ ìní ìrègbè fún àwọn tí ó lò tí fọ́ntẹ̀ fi ń jẹ́ fọ́ntìn mẹ́jọ ọparẹ́ o. gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ọba látorí fi sí wa tẹ́ẹ̀dẹ́rí àwátá jẹ́ akẹ́kọ̀ọ́ mbẹ́na ọba dẹ́dà méjì ká parẹ́ wọ́n ní kẹsì rẹ̀. ìsìláàmù wa òun náà ni okùn tọba dẹ́dà fi so wá papọ̀. nígbàtí àjọ́kùn bí àmọ́ Ọ̀yọ́ stéètì má àmọ́ Ọ̀ṣun stéètì má in ta mà ní wípé innamal mu'minuna ikhwa. ọba dẹ́dà ìjọmọ̀ yà náà méjì ọparẹ́ o. mo wá kí àwọn tí àwájọ jẹ́ ẹgbẹ́ fún àwọn bàbá wa tààjọjọ́ mọ́ fáwọn bàbá ó ní àwọn brothers ti MSS tí wọ́n ronú tọ́pìkì ta fẹ́ sọ̀rọ̀ ń parẹ́. ọba dẹ́dà táwọn náà bá parí bíbà yìí má jẹ́ kí wọ́n jẹ́ ní ẹ̀yìn wọ́n rárá ní kàsí rẹ̀. èròǹgbà kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kálukú ló ní tó fi wọnú ọgbà ẹ̀.
ọlọ́run jí ọ dáa jù bẹ́ẹ̀ lọ nígbàtí ó bá jáde gbogbo ń ta bá gbà ń bínú rẹ̀rí jí ọ jẹ́rì fún wa láyé àti lálẹ́ kìyàmá mẹ́jọ jẹ́rì lé wa lórí bí haqqi la hawla wala quwwata illa billah àwọn bí ọba dẹ́dà Ọ̀ṣun lápapọ̀ ó kọ táǹjẹ́ oná láríhùn ìsìláàmù mẹ́jọ kọ parí mẹ́ ọlọ́run bá wájọ́ jẹ́ ìsìláàmù òdodo wà rìn nìkọ̀ọ̀kan wa lọ́wọ́ jàmáà tọ́píkì ó tó wájẹ́ pé láàrin èmi àtàwátá àjọ jẹ́gbẹ́ mi ma máa fi àwọn ahán kan gbé ọ̀rọ̀ kalẹ̀ ṣùgbọ́n mo wà ní iwájú àwọn tí wọ́n jẹ́ sọ̀rọ̀ èmi jẹ́ sọ̀rọ̀ àwọn jẹ́ sọ̀rọ̀ ìgbìmọ̀ àìmá wí ilé ìsíwájú a máa wélé ìkẹyìn wọ́n fẹ́ kẹ́ ẹgbàmẹ́ bẹ́ẹ̀bẹ́ ṣùgbọ́n tọ́pìkì gba ìfarabalẹ̀ láàrin àwa tí àjọ jẹ́ nǹkankaná inshallah rahman èmi náà bẹ̀lọ́ ń kó jẹ́ kí n léwu bí àwọn àgbàlagbà lèmi náà fi ń ṣe jẹ́jẹ́ tí bá sì ti ní ìntùn lékún lọ́pẹ́ nítorí annabi sọ wípé man shaba fil islam shaybatan kanat lahu nuran yawm al-qiyamah gbogbo ẹn tó bá wo ewu kan sórí pé ń sin lọ nínú islamu yìí ààyè bí ọ máa dáta náà ni tó bá jọ gbìyànjú kìyàmá ọba rárá tó ti wá sí àwọn bàbá wa ní ìmọ̀lẹ̀ ládókè dìlẹ̀ ọba rárá rákù má fi yín lẹ́ o tá bá wo àwùjọ bùkátà tọ́píkì pípọ̀ sámrì rẹ̀ náà ni pé kí ní jẹ́ àtàwákúlù ìgbára lọ́lọ́n kí ní jẹ́ àtàwákúlù ìfẹnusọ pé mo gbára lọ́lọ́n kí ni ìyàtọ̀ láàrin méjèèjì bákan náà níbo ni ìgbára lọ́lọ́n ti so mọ́ kádàrá níbo ni kádàrá náà ti so mọ́ ìgbára lé ọba dẹ́dà ṣé ìgbára lé ọba dẹ́dà ìfìlàkáyè sí ẹni àbí ìjọsìn téèyàn fi ń rẹ̀rẹ̀ nílẹ̀ fọ́lọ́n tó bá jẹ́jọsìn ẹ̀mí la fi ń ṣe ní àbára àwọn nǹkan yìí òun ni a fẹ́ ma nadúrù حول هذه الأشياء لكننا ندور مع الكتاب والسنة حيث دار فإن هذا أساس ديننا الله أكبر ألن جو ألن دكم متسادوا فوقا واني كنتو سادوا فوقا in tó fà tí a fi ní kí n tó sàdúwà fún wa bàbá ma ju èmi lọ ọba dẹ́dà ma ju àwọn náà lọ ọba dẹ́dà dákan fi sí wa Professor Ọláyínká Ramata Karim ọba dẹ́dà ọmọ tí wọ́n fẹ́ o mọ́sá bá ní fún wọn ju tí wọ́n fẹ́ lọ láti dáadáa ọmọ tí wọ́n kọ́ mọ́sá bá wọn kọ́ jù bá gan ṣe ń kọ́ lọ mọ́jẹ̀ ká búrọ̀ ṣẹlẹ̀ sí wọn wá jẹ́ kún wọ́n látùbọ̀tán dáadáa eré tó ń kálukú wá ń sánà ní pé ká parí ẹ̀ síbi ìyọ́nà rẹ̀ àmbíọ̀ àti kọ̀rọ̀ àti gbangba dákùn jẹ́ parí ẹ̀ síbi ìyọ́nà rẹ̀ o la ilaha illallah kí wọ́n sọ kẹ́yìn tọ́píkì yẹn ni mò ń lélẹ̀ jàmáà àtàwákúlù ìgbáralé ọba dẹ́dà ọ̀rọ̀ yìí tọ́píkì tàwíìdù ni in tí mo sọ wípé ọgbà ìfarabalẹ̀ nù tàwíìdù ìsí ọlọ́run ọba lọ́kan ṣoṣo níbi ìjọsìn ìgbọ́ ọlọ́run ọba yé pé ó yàtọ̀ sẹ́dà nǹkan kan ni tó jẹ́ wípé ẹni tọ́lọ́run bá fẹ́ fi ṣe láàánú nílẹ̀ Yorùbá ìgbàta bá dàgbàlá tó máa mọ̀ kìí ṣe ń ta máa mọ̀ láti ilẹ̀ in tó sì ẹ̀ká mọ̀ láti ilẹ̀ ni àtàwákùlù kí ni jẹ́bẹ̀ o náà ni i'timadun nafsi ala Allah wahda
kí ẹ̀mí kó má pín sọ́nà méjì, kó gbára lé ọba tọ́dá lónìkan ṣoṣo. Wa tafwidul umuri ilayhi thiqatan bihi wa rida bi qada'ihi, kíyàn ó sì darí gbogbo àlámọ̀rí sọ́dọ̀ ọba dẹ́dà ní ti ìgbára lọ́lọ́run, ní ti ìgbà wípé nǹkan kan kò ṣeéṣe lẹ́yìn rẹ̀, nǹkan kan kò sì ní máa ṣe àfikọ́jẹ́pò ní bẹ́ndẹ̀. Eléyìí kìí ṣe tọrọrùn, ó dùn sọ ni. Kéyàn gbára lé ọba dẹ́dà ní ìgbára lé tòótọ́, kéyàn òkú àlámọ̀rí rẹ̀ lé lọ, ọwá ní klọ́sì kanú kìrìkaná ma'a al-akhdhi bil asbab. Àwọn tí ó ma jẹ́kílà káyì ọgbà pé ẹni ìgbára lọ́lọ́run lódodo ní tòótọ́ ká tún wá máa rí pẹ̀lú rẹ̀, ó náà ni àwọn okùnfà ń tọ́ jọ tí ń fẹ́. Abáyànà mosque ń pè ọlọ́njọ́ lọ́dún ìṣ olú ọmọ àtọ́dún èmi ni ó jẹ́ ń bí wọ́n ni brother Zak, sorry o àgbọ̀pọ̀ ẹ̀ tí màrí ọ̀ní ẹgbẹ́nu sọ́run tí bà wá márì nǹkan ọba tí mo dojú kò sí tí ò lè ṣe mí ní márì máa dẹ̀ bímá. Fún ọba dẹ́dà ó ti parí ètò lórí gbogbo kọ̀ọ̀kan, ọwọ́ ajé kí làákàyè wọ́n máa dámà pé tí a bá rí bá a sì a lè rí bá a lá, bá a bá rí bá a lá ká jẹ́ bá a lá, bá a bá rí bá a sì. La ilaha illallah. Ìgbàkúgbà téèyàn bá ń ṣe ìdàkejì tí ó ọba dẹ́dà lórí ibi tá a wà yí gangan, òun ní jẹ́ àmọ̀ wípé ọba dẹ́dà sí ayé ní bákan náà níbi àwọn nǹkankan. Ẹ̀sìn odidi ni o, ṣùgbọ́n Ọlọ́run àwọn nǹkankan máa yé tó bá jẹ́ ń tó ń sin lóhun ìní ò ṣe ayé rẹ̀ alọ́wájú, bọ́ jẹ́ tí ò sin lọ ní ṣe ayé rẹ̀ ọlọ́wájú. Ọlọ́run lọ́rọ̀ máa yé bẹ́ẹ̀. Àjọ sí company gbà kankan náà, ma dé company mi láago ká ọ̀sán, ma kó ní 3:30, John ó dé tí ẹni 6:30, yóò kó 9:30 lálẹ́. Òun kàṣí ara rẹ̀, òun sẹ́kítì ara rẹ̀. Ìṣẹ́jú ní wọ́n dì tí gbogbo tí ń bẹnu company rẹ̀. Yẹ́mí pé ṣe bá àmà ìyálà kó bẹ́ẹ̀, anábígò ni a máa tọ́ pínpín ara wà. Ọwádẹ́ yìí oṣù mẹ́fà 10 million naira ó ti kú 750,000. John yẹ tí ẹwù ó ti di 15 million. Eléyìí kọ̀dàrú in tọ́lọ̀ ọ̀rán ma yé pé bá yóò ṣe rí àti kèfèrí o àti mùsùlùmí o bákan náà lárí ń bẹ̀. Bí mùsùlùmí ò ṣe yóò sọkún, bí kèfèrí ṣe yóò rẹ́rìn, bí mùsùlùmí bá ń ṣe yóò rẹ́rìn, bí kèfèrí ò ṣe yóò sọkún. Ìyẹn ọ̀dàrú. Ṣùgbọ́n èyí tó ní bá ṣe pẹ̀lẹ̀ sìn ibi tá ń lọ nìyẹn, àti ń tá ń rò sí ọba dẹ́dà. Jama'a ittikhadil asbab, asbábù òun ní jẹ́rìí wípé èèyàn gbára lọ́lọ́ ń tòótọ́. Kí ni asbábù? Mo jẹun kébí ọmọ bà pàmí, mo dẹ̀ wá sí Fountain University, gbogbo tí mo fẹ́ ṣe mo ṣe mo tó padà in pariwo ebi in jẹun, mo wá sí Fountain afá kí ló tẹ́ jẹun ká òyìn kọ́ mi kan sáà ní ti ẹ̀ gẹ́tara báyìí, kí ló tẹ́ iná wá jẹun mo ti wò pé ń gbé pé tọ́lọ́ ni wọ́n pè mí sí, ọyẹ kọ́lọ̀ náà ó lè mà láti sánmà wípé ìgbà tó jẹ́ pé tí ẹ mo fẹ́ wá sí kò yẹ kébi ọpa mi kálà. Eléyìí o lọ sá sínú àwọn nǹkan kankan nú ẹ̀sìn wa. Téèyàn bá fìyàwó àtọmọ rẹ̀ lẹ̀ tí ń lọ pe ará àta ilé rẹ̀ ọ bàjẹ́ Ọlọ́run bá mójútó, kìí ṣe pé nítorí pé àwọn tí ń lọ báwọn àwọn kọ́ ni wọ́n kọ́kọ́ rán sí, àwọn náfìlà ni wọ́n èsè fárúdù. Ọ̀ranyàn ó níyàwó àtọmọ bóhun ò ṣe ní dídìkudì, wọ́n ó bí mi ń pa ti wọn, wọ́n ò mí ń pa ẹnìkankan níta. Ẹni kò lórí bínísì kọ́ ma wá fẹ́ mọ́ mi lójú mi kọgbá òṣèṣẹ́ èdè láti Afghanistan ni
àwọn brothers wọ́n dẹ̀ ń kírun pẹ̀lú imam ìrun zuhr àwọn ẹ̀dẹ́ ìsọkún láìjẹ́ pé imamu kéwókè ẹwù bẹ̀rù Ọlọ́run ìgbẹ̀rù Ọlọ́run kọ́ èèyàn kí àṣò bá tàn kò èpè tú àwà sígbà náà wọ́n pàyàwó ẹ̀ wọ́n pọmọ rẹ̀ wọ́n pàbú rẹ̀ wọ́n pẹ̀gbọ́n rẹ̀ ìrun tó wá next sí tí ó ti dún wájú Ọlọ́run ọjẹ́ zuhr imamu òkè òun wá ń sọkún lẹ́gbẹ̀ẹ́ kọ́ wá sọ pé àìsùnkún tèmi àìní mánì lọ́fà lẹ́mẹ̀ tí mọ̀ fọkàn tẹ pé màdẹ́ kú ní Afghanistan lọ́la ọ̀ mo ti lọ báyàwó mi mọ́ lọ bọ́mà mi gbogbo nǹkan wà ókè wọ́sásùn ìyàtọ̀ bẹ́lára méjèèjì àwọn nǹkan yìí kò dàrú ṣẹ̀tọ́n lójú ọfẹ́ máa dàrú lójú àwọn èèyàn tí èèyàn bá ti wá ń gbọ́nà sàsálàmù yé èèyàn wà mọ́ ìpé àṣẹ ń tí nù àwọn èèyàn nǹkan kéèkéèké báyìí àwọn mọ́ al-akhdhu bil asbab mo fẹ́ pass ma kàwé mi mo wá kàwé mo tún wá fẹ́ẹ̀lì àbọ̀m̀bẹ̀lẹ̀ yìí mo kàwé in pàásì tó bẹ́ mi sí rúpẹ̀ máa pàásì àtúnbọ̀bẹ̀lẹ̀ yìí mo kàwé mo tún wá pàásì jù tí mo rò lọ àtúnbọ̀bẹ̀lẹ̀ yìí àwọn eléyìí ní ìpìlẹ̀ Allah subhanahu wa ta'ala amọ̀rọ̀ ìbádà olùmọ̀mìnín bí tàwákúlì alẹ́ fúnrọ ọlọ́run lọ pa gbogbo wa láṣẹ ká gbára lé òun ìtumẹ̀ ní wípé tí nǹkan kan bá ń dùn ká fara ti ọba dẹ́dà kí dùnú yẹn kó má bàa lọ tí nǹkan bá dẹ̀ nǹkan ká gbára lọ́ba dẹ́dà kí kíkan yẹn kó lè bàa lọ àárín méjèèjì ilà àti ní pàǹkà papọ̀ mọ́lọ́n ọlọ́run ni wa ala Allahi fatawakkalu in kuntum mu'minin èmi Ọlọ́run ní kẹ́ gbára lé tẹ́ ẹ bá jẹ́ olùgbàgbọ́ òdodo tòótọ́ ṣùgbọ́n nǹkan kìí ṣe sí òjò Ànábì Mùsá ọba dẹ́dà pálásẹ̀ wípé kó àwọn Bani Israel kó wọn kó ní Mísírọ̀ kó wọn jáde mo ti pọ́ lásẹ̀ báyìí àbí Mùsá bá sọ fún wọn ó ń kó gbọ́n kó wọ́n lọ àárọ̀ tí wọ́n jáde ní tó kálukú lè mú lọ wọ́n dé tí odò àwọn Fìràún wọ́n ti gbọ́ wípé Musa ma ti kó àwọn Bani Israel kó Mísírọ̀ wọ́n kó ogun nǹkan ogun wọ́n lé wọn bọ̀ àwọn Bani Israel wá wọ ẹ̀yìn wọ́n wọ́n fi lọ́nà lọ́kúlọ́kẹ́ tí ń bọ̀ wọ́n ń wo omi níwájú wọn wọ́n ní Ànábì Musa inna la mudrakun kò sí ọgbọ́n tàà fẹ́ dá àti parun tí bá rẹ̀ lẹ́yìn ibẹ̀ àwọn èèyàn pín sóríṣiríṣi àti sọ pó súwa náà o akúkú ti wà lẹ́nu ìyá ti pẹ́ kí ni Musa kú abóde sí báyìí wọ́n mí pé èmi ìfẹ́ sọ ǹkẹ́ ní o torí inú bí mi o iṣẹ́ ìpára àwọn ikọ̀ àkọ́kọ́ náà ni ẹjẹ́ ṣe sùúrù ṣùgbọ́n ẹmí tèmi náà kó ara wọn nìwọ́n náà ó gálùkú sọ tí ẹ̀ Ànábì Musa nìkan ni wọ́n sọ wípé kálà gbogbo ń tẹ́rí ẹwí innama iya rabbi ọba tó ní kó yí jáde ọwọ́ pẹ̀lú mi sayadin in táàsì táàfi bọ́nù wà láyé ọ́sọ ọlọ́rin lójú ẹsẹ̀ fa awhayna ila Musa a sì rẹ́sẹ̀ sánà bí Musa a nidrib bí asaka al-bahr ọ̀pọ̀wọ́ rẹ̀ fi na omi fanfalakọ̀ omi ẹ̀dẹ̀kùn méjì fakana kullu firqin kat-tawdil azim apákejì apákejì ọwádà bí òkè ńlá jẹmọ́ rcc ní o bágà ní o kí wọ́n ní wọ́n wá látítì sínú òkun pupa ó súnmọ́ kọjá pé èjì téèyàn ti dáyé wọ́n ń bẹ lẹ́nu ẹ̀wọ̀n ìparí ẹ̀ ojú ẹsẹ̀ wọ́n rìn lọ́nù rẹ̀ ẹ̀rì òyí wọn lẹ́sẹ̀ wọ́n ọ̀tẹ̀rì omi ọ̀kàn wọn lá omi tí ń bẹ ń bì ń yí lọ padà bí òkè bí omi tí ń bẹ ń bì ń yí lọ padà bí òkè bí wọ́n wá rìn lọ ẹni tí ó kẹ́yìn nínú wọn ó bóde ẹni tí yóò kẹ́yìn nínú tàwọn Fíráúnà òun wọnú omi ilé ìbóde tán Ọlọ́run sọ fún Ànábì Mùsá wípé ọya fi pàpá na omi padà ó tó fi na omi padà lójú ẹsẹ̀ omi ń sì padé má gbogbo wọn tàwákùlù ó ti tú àṣírí àwọn èèyàn kan ṣáájú kí ràn lọ́wọ́ Ọlọ́run bá ó tó dé tàwákùlù ìtẹ̀sọ́ra Ọlọ́run ìgbára lọ́ba dẹ́dà ó tú àṣírí àwọn èèyàn kan ṣáájú kí ọbàdẹ́dọ̀ tó mú àrànṣẹ́dé náà àwambọ̀ جاء من الحديث الذي أخرجه ابن ماجه في ابن حبان في صحيح الحديث عن ابن مسعود رضي الله عنه وارضاه أسألني إن روح القدس ọba dẹ́dà rán màláíkà Jibril sí mi
alqa fi ru'i ọ wá ní kọ́ sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ìsínú ẹ̀mí mi èmi náà wá ń sọ fún ìjáde wípé ẹsì máa wo lan tamuta nafsun ẹ̀mí kan ò ní bọ́ láàrẹ tó ní ẹ̀mí hùn hatta tastakmila rizqaha wa ajalaha àfìgbàtẹ́mi ń bá tó parí tọ́lọ ń kọ fún pé yóò nà láyé wa ajalaha tó sì parí àsìkò tó bá dẹ́dà sọ pé yóò lò láyé ẹnìkan ò ní kú àfikọ́ jẹ́ kó ti lógún tí a kọ fọ́tán ẹnìkan ò ní kú àfikásìkò ló sí kí ni o kò ti pé tán jàmá eléyìí gẹ́gẹ́ in tí ó fún ìyàn lágbára ni ẹnìkan wá bá mi pé máa pa ọ́ èmi sì gbà pé lè kú àfìgbà tí àsìkò tí a kọ fún bá pé in tí ń sọ fún ni pé ò lè pa mí lọ́bá sí bóbá tó lọ́bá yìí ni mo bá kú àwọn tí ọba mọ́ lọ́wọ́ bá ní àbábá ní ò lè pa ni eléyìí ó ti dá àfáà lóró nítorí wípé ọjọ́ tá àfáà fi kú ọjọ́ ọlọ́jọ́ ni ẹ wá bèèrè pé ta ní ọbọ̀ ń lo tiẹ̀ wọ́n ní ẹnìkan fọjọ́ ọlọ́jọ́ lọ kọlu ọjọ́ tiẹ̀ ó fi ọjọ́ rẹ̀ lẹ̀ ọwọ́ afẹ́jọ́ ẹlòmíì lọ ó yẹ ká bèèrè pé ọjọ́ tiẹ̀ gángan ìpìlẹ̀ ta ní ọba lò ibi tá ń bọ̀ nù ittihadul asbab ara èèyàn ọ̀yá ọba dẹ́dà yọ̀ǹda fún kó rìn tàgbàrà ìbá gbé tí ó bá rìn kí wọ́n gbé lọ sọ́dọ̀ dókítà kí wọ́n tẹ́sì ẹ̀ kí lè mú nǹkan báyìí ní ọ̀dá irú nǹkan báyìí ní tàà lè lò fún bóyá lọ́dọ̀ Yorùbá náà ní àgbó ní ẹsẹ́ kí níkan ní ẹsẹ́ ọba dẹ́dà yọ̀ǹda bẹ́ ó sì kọ́ wa bẹ́ ṣùgbọ́n ká mú lọ́wọ́ Ànábì sọ fún ọ̀sọ̀rọ̀sọ́lám tó bá dìgbẹ̀yìn ìgbà àwọn èèyàn kan jáde nínú ummai hudathawul asnan Ànábì ni wọ́n ìsàgbàlagbà ọ̀dọ́ ni wọ́n jẹ́ ọmọ eke wọ́n jẹ́ sufahawul ahlam wọ́n gọ̀dú tasutasu lọ hadha alhadith akhrajahu al-imam Muslim fi sahih min hadith Ali ibn Abi Talib sufahawul ahlam wọ́n gọ̀gán ju tasutasu lọ àwọn tí mọ̀ ń sọ̀rọ̀ wọ́n yìí Ànábì ni yamurkuna min al-islam kama yamurku sahm min ar-ramiyya àwọn ilé ọmọ jáde kú ọ̀nà islam ojoojúmọ́ bí ọfà tí a ta má in tí a dẹ̀dẹ̀ rẹ̀ bọ́yẹ̀ tún ní ọwá báńkùn ọfà ń tún wá jáde padà lódì kejì bí wọ́n ṣe máa jáde kó ní islamu àwọn ẹni kí ni ó sì fà nítorí pé ìmánì tí wọ́n sọ páwọn ní wallahi kò dé igbá ìyà wọn báyìí ìbẹ̀lẹ̀ yóò lòkè àwọn wà ní àwọn kan báyà wọ́n ni tá bá wò dáadáa gan tí islamu èyàn ọba pé tí obìnrin bá ti márì tó bá tún gbóhùn ọkùnrin mi yàtọ̀ sóhùn ọkọ rẹ̀ tàbọ̀ fèsì lórún ọkùnrin mi yàtọ̀ sóhun ọkọ rẹ̀ yọ́dọ̀ ma ná ẹwà wà lọ sọ́wọ́nìkan abúrọ̀ṣìl sí wọ́n wà lé ẹlẹ́ àníbẹ̀lé àbí umu nìyẹn bóyá wà ní bathroom ọ̀dá kò burú owó ni wọ́n ni wá gbé fún àbò 10 million naira wọ́n wà lé o nínú ìsìlámù ìkẹ́ náà ẹlẹ́dẹ̀ mọ̀ láhùn àwọn nìyẹn wọ́n kẹ bíúdì nkẹ́kí nǹkan wípé tí yóò lóúnjẹ bá ta ń jẹ tán gbogbo ẹni tó bá ní kó fi sí èyí tó fi sí ń rìbá ni kẹ́ sọ fún pé rìbá ni mọ́mọ́ ẹ fi sí ráìsì ẹ̀yin náà rí tí ń ta ẹgbọ́n náà fẹ́ jèrè ní ẹ̀yin náà fẹ́ yó èèyàn méjì náà jọ pàdé ara wọn ẹ̀wò àwọn èèyàn fi ẹgbẹ̀rún sára wọn lẹ̀ Yorùbá kéèyàn wọlé alámùlà ní sí fún lámùlà 200 naira ẹran wọ́n sì fún bẹ́ ọwá jẹta ọwá fọ́ọ̀rà kan ọwá rìn láti bí lọ sí secretariat ó tún rìn padà ní wọ́n fi odó fọ́ wọ́n fi ìgbàlẹ̀ ẹ̀fọ́ odó kò sí nǹkan kan mọ́ náà mẹ́ kí ló tó fẹ́ wà náà rẹ̀ ọ̀jẹ̀ tí ó ti dìde gan ni ò ti yó kèèdìde kúrò tó ti jẹun tí ò ti yó ó ní wọ́n fi ìgbàlẹ̀ ẹ̀fọ́ odó ní táwọn èèyàn ṣe kí nìyẹn àwọn àsìgbọ́ yìí in tí ń bí òun náà ni ẹ̀sìn orí ahán tí ó désàlẹ̀ ọkàn gbogbo ẹnìtọ̀ náà bá dímọ́ tí wọ́n ń wá solúsàn síbòmí tí èsọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala Islam orí ahán ní sí
Islam kìí sí ìsáàsù. Ànábì sallallahu alaihi wasallama ọwà ni ẹnì kọ̀ọ̀kan yín kò lè kú ò láyé àfi tó bá náà tọ́lọ ń fọ̀tán ọ̀nà tán rọ̀wọ̀tá in tọ́lọ ń sì fún kálukú kọ̀sẹ̀ tó ma tọ́lọ ń fún kálukú bó ṣe tó ṣùgbọ́n tẹ́ bá gbọ́pẹ́ nìkan ò sí má in tọ́lọ ń fẹ́ fún lọ́tàn jàmáà tàbá wá mú eléyìí tá gbá mú bó láàṣẹ aláwọ̀ ẹnìkan láti sọ nǹkan míì fún wa bó fókọ bẹ nìkan lásìrí ọwá ń sọ̀rọ̀ ní north ìró lọ bí omi ó ní ẹlọ ma ìwò àwọn ẹni ọlọ́run nínú islamu ìfún wọn o àìsì dáwọn ẹni ọlọ́run ma olójé kí wà láyé ọpọ̀ Shaykh Abdul Qadir Jailani rahimahullah afá dáadáa ni ẹni ọlọ́run ni bàbá wọn ṣùgbọ́n wọ́n yí ọrọ̀ ma ọ̀rọ̀ ìtàn káfẹ́ sọ lónìí ṣùgbọ́n tá fẹ́ lọ rí ṣe ò bóde lọ́njọ́ kan àwọn nǹkan tí ń sọnù tó jáwọn èèyàn máa gba irọ́gbọ́ olélé ṣe ò wá wọlé padà wọ́n bọ́ sọ lẹ́tàn kí wọ́n bọ́ sí yẹ̀wù ní ọba gbú ẹkún ìpọ́ obìnrin kan ní ìsùnkún ọ jẹ́ mùrídà wọn ọ̀kan náà tí wọ́n tà sínú ṣẹ́ ẹkún ìpọ́ ṣe ò bá ní àtà ní ìsùnkún tà mí bẹ́nà èmi mùrídà yìí ni kí ló dé ojúkun ẹ̀pà ojúkẹ̀ èrè ọmọ oró kan tó ń bí láyé ní kúpá o ṣéhùn sí ni kú lé yí àfitẹ́ bá jí ọmọ yìí ṣéhùn ní kápéyàn ni orí sọ jókòó bẹ̀rún wọ́n bá tó wọlé padà wọ́n bá tó máa sọ sọ́rún ṣéhùn bá bẹ̀rẹ̀ sí ń wá ikú káàkiri wọ́n rin gbogbo ilé ayé tán wọn ò rí kú ó súnmọ́ kó ti bọ́ sọ́nà ọ̀run wọ́n bọ́ bá ti sẹ́ ẹbí rẹ̀ tán yí tẹsẹ̀ márùn-ún wọ́n dé sánmà àkọ́kọ́ wọ́n kánlẹ̀kùn àwọn ará sánmà ní táàníyẹ ó ní Abdul Qadir orí ọlọ́run wọ́n sáré sílẹ̀kùn fún tí ó sì gbà tí ẹ bá ń rí àsàrà inú kọkọjá ní ọkọ̀ jẹ́ bí sí kèèpẹ́ tó tẹsẹ̀ mọ́rí báyìí náà mọ́ mọ́ tó sì tí ìsẹsẹ̀ mọ́rí bàbá lè lọ kún ọba ó tún ti wọ sánmà ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ títí tí ẹ fi rí sánmà ẹlẹ́ẹ̀kejì ó sì ẹ̀kú lẹ́gbẹ̀ẹ́ àwọn tẹ́nìsì ọwá kú sánmà ẹlẹ́ẹ̀kejì ń lọ bí ọlọ́run ọba wà lẹ́nu rẹ̀ ní tí sọ́bà wọn ni ṣe ò bá ní bí ó wá ń wó pàpọ̀ ẹlọ́kan mọ́lákùnrin mount mọ́lákùnrin ọ̀yàdúró lọba dúó àbùkọ́dìrọ̀ ọ̀rọ̀ mọ́rẹ̀rin sí mi mọ́ sí sàlámà gan ẹni bẹ́ẹ̀bẹ́ẹ̀ tó jẹ́ múrìdá báyìí tó lọ lé wọn tó gbẹ̀mí rẹ̀ ọmọ rẹ̀ bá mẹ́mí ọmọ ẹ̀yọ́ náà àbùkọ́dì ṣe sùúrù bó ṣe jọ́rì ọlọ́run lèmi náà jó ṣìṣẹ́ rẹ̀ ọlọ́run rán mi kí n lọ gbẹ̀mí mú ní kọ́ bá mẹ́mí ọmọ múrìdá òun bá mi sọ wípé ń dá ìwà lè fẹ̀mí ńlẹ̀ ó ti pín ṣéhù lẹ́mì àwọn kẹ́rìyà ókè ní ọba gbá ikú lójú ìgbá ikú lójú yìí wọ́n gba àpò ẹ̀mí tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n wá dorí ẹ̀kodò gbogbo ẹni tó ti kúndọ̀n bí ẹ ṣe ń jí padà nù ẹlòmí ń bẹ wọ́n ń wẹ̀ lọ ló jí mọ́ wọn lọ wọ́n ti tẹ́lòmí síta níwájú máàmù ìní rúranú aṣọ ẹtú o ṣé wá mú ẹ̀mí tọrọ mò rí dáun mọ́ ń bọ̀ sísẹ́mà padà pé ẹ̀tì ẹ̀dùn kí mọ́ á ṣe ibi tí wọ́n á ṣe náà rí ní màmá kí ọ̀rọ̀ màmá kí ń gbà mí àṣàmbọ̀lẹ̀ rá ìgbàjú ìmú mẹ̀lẹ̀káàkú lẹ́nu ẹni ẹ̀ ìwà ń hù ní sánmà ọlọ́ni ní ilé wo ní kémbẹ̀m tí ń fi ẹkùn rìn mí létí ó ní èmi ní ọmọlọ́gbùn ó jí àbùkọ́dì lọ́gbà lójú àbùkọ́ kí lẹ́jọ́ fapọ̀ mọ́lákùnrin mọ́ ti bá kó ẹjọ́ lọ́bárò ọlọ́run ní sórí pọ̀ ọgọ̀ ó sì lójú ọ̀dá àyàmà àbùkọ́dì lọ́wọ́ bá ń fa nǹkan èyí tó wá ṣe tó dùn èmi dùgán bẹ́nu ọ̀rọ̀ yìí ọsọ́ ti ráksàn wà báyìí wà lúrú gbogbo àwọn ẹ̀mí tàà ti stop oúnjẹ wọn ní sánmà tó tún ti padà sára wọn ní ìsìn àátùmá wà nǹkan míì tí wọ́n jẹ fún ọlọ́run ọba tó kánkà kéèyàn ọgbàrú eléyìí gbọ́ kéèyàn pé eléyìí lọ́rọ̀ ìsìláàmù èèyàn náà ti jẹ́ ìlàjì tàbí kọfẹ́ mọ́ sí mẹ́ jùlọ ìlàkásà wọ́n lọ ọba dẹ́dà kò sínú sánmà òkè sánmà ìlọ́wà lẹ́yìn òkè sánmà omi ní ń bẹ lókè rẹ̀
lẹ́yìn omi ìtì ọlọ́run lẹ́yìn ìtì ọlọ́run àga ọlọ́run ọba dẹ́dà wá wà ní òfèrèfé tó ju òfurufú lọ nǹkan kò pọ́nú subhanahu wa ta'ala Ànábì àti Jibril ti kọjá sánmà ẹlẹ́ẹ̀keje wọ́n wá dáyì kan wọ́n wo Sidratul Muntaha igi tó jẹ́ pé gbogbo tí bá ń bọ̀ láti sánmà ibẹ̀ ni ó ti dúró èyí tí bá ń bọ̀ láti rẹ̀ náà ibẹ̀ ni ó ti dúró nínú asaru kan wọ́n Jibril sọ wípé ya Muhammad taqaddam Muhammad wọ́n máa lọ in taqaddamtu qadaman min huna tí ń bá ẹgbẹ́sẹ̀ kan bí ihtaraqt máa jóná ni fakana qaba qawsayn aw adna àbí wọn lọ tí ìsúnmọ́ bá dẹ́dà tó ń ti bẹ́ẹ̀ nǹkan àkọ́kọ́ tí Abu Dhari kọ́kọ́ bí nígbà tó dé ní wípé ya Muhammad hal ra'ayta rabbak sọ̀rọ̀ lọ ó ní la ra'aytu nuran ìmọ̀lẹ̀ mórí o anna ara nǹkan jù nǹkan lọ bó mọ̀ fẹ́rọ lọ láyé ní pẹ̀lú ojú mi wa jaa min hadith Abi Sa'id al-Khudri wal hadith mọ̀kọ́rọ̀ fi sọ́nà Muslim ó sì ọlọ́n ni ẹ máa wọ ọba dẹ́dà tẹ́ ń wòye hijabuhu nuran inú ẹgbà wà tí Abubakrata hijabuhu narun gàgà tí ń bẹ láàrin Ọlọ́run Ọba àti ẹ̀dá ìmọ́lẹ̀ ni ìrìwáyà mi wá pé iná ni ìtumọ̀ kẹ̀kẹ́ náà sí méjèèjì tí nínú òkun lálẹ́ ibi tí wọ́n bá tan iná tó bá pọ̀ sí tí wọ́n bá dáná tó bá pọ̀ sí ẹ̀ẹ̀lẹ́rẹ́yìn tí ń bẹ nù náà ẹ̀ẹ̀lẹ́rẹ́yìn tí ń bẹ lẹ́yìn náà bó sì jẹ́ mọ́lẹ̀ ẹ̀ẹ̀lẹ́rẹ́yìn tí ń bẹ lẹ́yìn ìmọ́lẹ̀ law kashafa ha tọ́lọ ń bá lè kágàgà tí ń bẹ láàrin àwa àti ẹ̀ tó bá kakú òní lahtaraqat subuhatu wajhihi mantaha ilayhi basaru gbogbo tó jọ Ọlọ́run bá ń rí lọ bá yọ ma jóná ni subhanahu wa ta'ala ọba dẹ́dàun ìlàwọ̀ èèyàn ma wá sọ bí ẹni wípé la ilaha illallah Ọlọ́run jọ tàwọlẹ́ Ọlọ́run tóbi lára èèmà tí ń bẹ́ ń bí ìgbára lọ́ọ̀bá tẹ́wọ́ta pé fún rẹ̀ gangan lọ́kọ́ wa ní pé tẹ́ ẹ bá ti gbára lé mi in tí mo so mọ́ ìgbára lé mi ẹ má fi ilẹ̀ o bọ́ọ̀kàwé ó fẹ́ ilé o olóòmọ́ tí láwọ́ àkùrà ní ọgbàládá ìpò ọgbàládé léyìn ṣùgbọ́n ọ̀kàwé rẹ̀ ó fẹ́ ilé bọ́ọ̀bà mójó bísínẹ́sì rẹ̀ yọ́ dàrú ó ní ẹ̀sìn lè máa sọ báhùn ṣe bí mo ṣe mójútó ní tó ṣe ní àbí sánmà gan ní tí ní o mójútó kílẹ̀ rí wa annabi Ayub ọ wà ní ààrẹ fáìmọye ọdún ọ̀bọ̀dẹ́dà wá fẹ́ là ọdún kìíní kejì kẹta gbogbo ọmọ rẹ̀ kú nǹkan okó jóná gbogbo ẹran tó ní jóná ọ wá kú ìyàwó ẹnìkan ìyàwó annabi ọlọ́ni o ìyàwó wọn wà kú òǹlé yọ́ lọ sí ẹ̀dẹ̀ ẹ̀bùnmí yọ́ lọ rí sọmọ ọ̀dọ̀ nítọ́bá rí ń bẹ̀ o ní annabi ọlọ́run ọba ọjẹ́ gbogbo àwọn èèyàn sá fún níbi táàrẹ ìlédé àwọn méjì kan bẹ tí wọn ò tètè sá nínú àwọn tí wọ́n súnmọ́ àwọn méjì wọ́n sọ̀rọ̀ mbọ̀ njọ́ kan ọlọ́njọ́ mọ́dáyẹ wà lẹ́wọ̀ wọ́n ní laqad adnaba Ayyubu dhanban ma adnabahu ahadun minal alamin tàbárọ̀dọ̀ Ayyubu ẹjẹ́ abilérè ó ti sẹ́lọ́n lẹ́sẹ̀ kan kọ sẹ́nsẹ̀ rẹ́rì ṣe gbọ́dọ̀ lọ́lọ́ ni ó sì lọ́wọ́ ọba yẹn ọ̀bọ̀n kẹni sọ́lọ́ náà ni wọ́n máa wá gbọ́mẹ́lẹ̀ báyìí wọ́n ti síra wọn nígbà lọ́dọ̀ ànàbí Ayub kárí ọ̀rọ̀ ta sọ́lẹ̀ gangan ìwọ́n náà sọ ìwọ́n náà sọ àbí àmì kí lè fẹ́ sọ wọ́n bá ní Ayub sọ pa nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo ẹ̀ sì ti tán pẹ̀lú rẹ̀ só lè jẹ́wọ́ tí ń ṣẹlẹ̀ kí ní ṣẹlẹ̀ ọlẹ́sẹ̀ kan tó ń ṣe ní kọ̀rọ̀ tó burúgán tó fẹ́ jẹ́wọ́ kí nǹkan yẹn wá fọwọ́ bá nàbí Ayub lẹ́nu àbí àbúwá ni wallahi in tí máa kan sọ fẹ́ méjèèjì ni wípé níbi tí mọ̀ ń bọ́lọ̀ ọba mi lò pẹ̀lú pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ dé ìkọjá lẹ́gbẹ̀ẹ́ èèyàn méjìrì wọ́n máa fa nǹkan mara wọn lọ kílẹ̀ wá máa fọlọ́ ń búra kíkèjì náà máa fọlọ́ ń búra pé wallahi mo ti fún ọ wallahi ò tí fún mi àfi kí n bá délé ń sì lọ san kàfàárọ̀ torí mọ̀ pé kanu wọ́n sá parọ́ ṣùgbọ́n kọ́ mọ̀ jẹ́ pé wọ́n wà parọ́ wọ́n wà tó fowókọ ọlọ́run ọba búra yọ́ wà lọ bẹ́ẹ̀ lórílẹ̀ ọlọ́run tó lè fàbínú ọlọ́run màá sì lọ bá wọn san kí ni kàfàárọ̀ Yorùbá ìtànà marban santarin la ilaha illallah
Ànábì Ayúbù ní èmi lẹ wá ń sọ léyìí sí bí ààrẹ ìṣe tó àti bí wàhálà ìṣe pọ̀ tó níjọ tí ọba adẹ́dà fẹ́ mú wàhálà yìí lọ ó wá fi kọ́ gbogbo àwọn tá a wà lẹ́yìn rẹ̀ náà lẹ́kọ̀ọ́ wípé no in tí mo bá so máyé tí fi lọ wájú ẹni ọba ti ṣe náà láyé rẹ̀ ọ lọ wájú ọba adẹ́dà ní urukod ẹni tó sọ pé innama qawluna li shay ọlọ́run ní èmi tí mo ní gbogbo nǹkan yìí tí n bá fẹ́ ṣe nǹkan sọ pé máa ṣe ó ti ń ṣe náà nù ọwọ́n sọ fánà bí Ayúbù pé urkud bi rijlik arrokidu indal arab huwa dọ́rbù ard bi rijil kéèyàn ó fẹsẹ̀ jẹlẹ̀ báyìí ọlọ́ni ànábì Ayúbù dìde àbíwọ̀bẹ̀ ọya fòókè kó fẹsẹ̀ jẹlẹ̀ tó wọ́n fẹsẹ̀ jẹlẹ̀ níbi ó ti fẹsẹ̀ jẹlẹ̀ omi ó sẹ̀ ń bẹ̀ sọ́run tí ó sẹ̀ ń bẹ̀ mo tún fẹ́ fi pàkíyèsí gbogbo ẹni tí ó máa tọ́jú aláàrẹ̀ pé tẹ́ ẹ bá ti mójú tó tinú ẹ máa mójú tó tòde hadha mugtasalun baridun wa sharab ọ máa fomi ìwẹ̀ yóò máa patita ọ máa mú ń bẹ̀ yóò máa patinú òní àdébà ìtàsẹ̀ ìwòsàn fún ọ ṣùgbọ́n wọ́n náà ọ dà sí jàmáà a fi ní príncipù kan kí ní wí príncipù ń sọ fún wa wípé ayé ìlátòkè délẹ̀ kò sọ́fẹ̀ ń bẹ̀ wallahi kò sọ́fẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n tí èèyàn ọba fẹ́ gbàgbọ́ kọ́ sọ́fẹ̀ ń bẹ̀ èmi wá fi kankan kún lọ́dọ̀ àwọn àgbàlagbà pé sí ẹ̀yọ̀ǹda wọ́n ní ọba ní tọ́lọ́ fẹ́ fi kún náà máa fi kún wípé kò sọ́fẹ̀ ẹn tí ń sanwó ẹ̀ láàmà àwọn yọmọ kò sí lápẹẹrẹ inú Ramadan láwàá fíìsì ti kéde o wọ́n ní gbogbo wa ká máa wá sí ọlùm bíbáyìí ká máa wá sínú búvẹ̀dẹ̀ ní ìsinú wa nítorí wọn kálukú wá máa jẹ fontaine oúnjẹ yẹn sẹ́mọ̀ ni ó ti máa wá kí ni kí wọ́n kéde àlùjánnà tá fẹ́ wọ̀ iná kèé sọ́fẹ́ tẹ́ ẹ bá sì ti rọ́kùn ìkan tó bá lóhun torí Ọlọ́run fẹ́ obìn nínú àwọn ẹni ibi orílẹ̀ ló wà irọ́ ló ń pa irọ́ ní ń pa ọfẹ́ nítorí Ọlọ́run ó tún pupa ọfẹ́ nítorí Ọlọ́run ọ̀sànra ọfẹ́ nítorí Ọlọ́run ọ̀gá ọfẹ́ nítorí Ọlọ́run ọmọwé ọfẹ́ nítorí nǹkan kan wà ń bẹ̀ bẹ́ẹ̀ sì ló be àwọn obìnrin tí ẹ̀ kọ̀sọ̀fẹ́ ó kọ̀ tí ẹni lẹ́yìn màmá mi ẹ̀sìn pàmì ti wà bẹ́ẹ̀ gbogbo wàtẹ́ bá ti ń sọ bí tọ́lọ́run Islam èèmọ̀ ẹ̀sìn ni gbogbo wàtẹ́ bá ti ń sọ bí táwọn obìnrin kù sí ẹgbọ́rọ̀ máa yọ ọmọ yín kó torí ẹ̀sìn wọ́n wà ń bẹ́ o ṣùgbọ́n ẹgbọ́rọ̀ yọ wọn kú nítorí ẹ̀sìn ẹ̀yìn kọgbẹ́nu Ọlọ́run lọ́mọ mọ́sẹ̀ bẹ́ẹ̀ yẹ kù kó sí kí ni o kọgbẹ́nu bẹ́ẹ̀ sì ni owó lobìnrin mà àwọn ilé àti mi àlìjẹ́nà làwọn mà bí kọ́nà àlìjẹ́nà ni àwọn mà orúkún bèèrè jìlìk ìwọ náà dà sí ìwọ náà sí kí ni o ìwọ náà dà sí jàmáà ibi tá wọ́n bọ̀ mọ́ ń bọ̀ ń bẹ́ o ọkẹ̀lẹ́ kejì nígbàtí wọ́n fẹ́ bí ànàbí Ìsá alayhi salatu wassalam tẹ́ ń pè ní Jesus Ọlọ́run ọba adúpẹ́ o àwa mùsùlùmí adúpẹ́ o Ọlọ́run fún wa lẹ́sìn ọwọ́ àrò ẹ̀sìn yẹn ọwọ́ ajẹ́sìn yẹn ọ jẹ́ ń tọ́jẹ́ pé kò síbi tẹ́ ẹ̀ ti lè sọ nínú Fountain University Jesus ìta ní ń bẹ̀ yóò ó lè lé 50 ẹni tí ń jẹ́ Ìsá bùrà kìnnìkan Ìsá wọ́sásùn ẹ̀sọ̀ chọ́ọ̀tì tẹ́ ti bá Muhammad ta ní gba kìrìsìtẹ́nì mara àwa là ń gbà wọn mara tààlẹ́ntí èso ń dàgìríjà gan àwa mùsùlùmí ni tààlẹ́ntí è torí ẹ̀sìn rẹ̀ dìbú láti bẹ́ẹ̀ lómi ìlú kọjẹ́ àwa yìí ni ta ní máa fẹ́ gbẹ́sìn tí ẹ̀ sókè tí ó wà máa bẹ̀sìn mí ìlú kọjẹ́ àwọn ni àwọn ìsìbẹ̀ abadan wọ́n fẹ́ bí ànàbí Ìsá alisatu wasalam ọba dẹ́dà wá ní ìrẹ́ ìgbà tí pains of childbirth tó mú ìyàwó Maryam ọba dẹ́dà ní kó máa lọ sí àyè báyìí ojú ibẹ̀ fún nígbà ò débẹ̀ ọjẹ́ bí ibi dàbínú wa dàbínú yẹn ti gbẹ ọba dẹ́dà wá ń pàṣẹ fún dàbínú kí ó sọjí padà késo tútù ọwá lórí ẹ ọwá ń sọ fún pé máa jẹ èso dàbínú yìí omi tààjọ́ máa sàn níwájú rẹ̀ rọra máa mú mi yẹn lé ó bí máa yẹn ní rọrùn láyọ̀ àtàlàáfíà ṣe bí ẹni tí wọ́n sọ fún náà nígbà tí yóò lóyún
wà láwo ló sí máa lóyún in lóyún ọwá fẹ́ bímọ wọ́n wá ní máa jẹ támúrù ìwọ náà dà sí bọ́rọ̀ rí ó sì já sí rọrùn ó déèyàn láwùdí professor ṣùgbọ́n ayé ní professorship tó bá jẹ́ wípé ẹkún lè èèyàn fi ń gbà ní kì bá títí sómi láre èèyàn ma pé professorship wà máa sọkún kó fi lè gbà èyí ó sún yóò kọ́kọ́ sún ẹ̀jẹ̀ gbogbo yẹn náà gbẹ ọlọ́niwọ̀ náà dà sí ìntóṣèrè èèyàn fẹ́ ti bí ìlọ Mẹ́kà ọwà ní tọ́lọ̀wọ̀ bá ti lè mú amún lọ́bẹ̀ kó wọ́n bára àwọn bẹ̀ báyìí ohun sì ní lọ Mẹ́kà kọlọ́nà náà mo fókọ bẹ̀rẹ̀ kíláàsì rí alọ́síwáàsì nílùú náà wọ́n wá ní ṣéwù kan ti lo gbàmbírí yìí sì lọ́ọ̀bẹ̀ ọba lọ́ọ̀bẹ̀ ó sàrí àbá ní bẹ́ntà àdúgbà wọ́n ní bàbá tí ẹ̀ ń pọ́n lè táà sì rí pé wọ́n tọ́ sàpọ̀lẹ̀ wọn tẹ́yìn náà sọ bẹ́ẹ̀ kí ni àwọn èèmọ̀ rí tí wọ́n ṣe láyé wọ́n lè mọ bàbá pọ́ wọ́n ní ó kù tó bí 25 years tí bàbá ó jáde láyé ní wọn ò ti kírun lójú ẹni kankan mọ́ níbo ní tí wọ́n ń kírun wọ́n ní Kaaba ni èmi yìí sì bínú mo ní níbo ní wọ́n ń gbà lọ wàláhì wọ́n sì mú mi lọ bẹ̀ wọ́n ní kí n wo kànga tí ń bẹ wájú táyì ìlọlọ́ ń sọ di airport bàbá tí wọ́n bá ti kó bẹ̀ wọ́n bára wọn ní jọmọ́ bóòlù èèyàn ṣe ẹ̀dá sẹ́lẹ̀ iná àjọsìn náà níbo ló ti bá ìsìlámù tánà bí mo wá mo ló ti bá tán kọ bá tán mo ní só ti tán wọ́n ní kéètàn lára àwẹ̀ èèmà táwọn rí pẹ̀lú bàbá apá kan ń bẹ lọ́wọ́ wọn báyìí apá yẹn tóbi ó ti san o àwọn wá lọ bá bàbá ǹjọ́ kan bàbá gbogbo àwọn màmá wa la ń bí lérè tí wọ́n jẹ́lẹ̀ àyín pé apá wọn bá náà ṣe fẹ́ bà náà o gbogbo àwọn ọmọ yìí náà la ń bí lérè nípa apá yìí ó ń kálukú sọ pé no bí táwọn ṣe bá ń bẹ̀rẹ̀ bí àwọn ṣe bá níbẹ̀ nu la ilaha illallah náà àpàtàmọ̀ bá lápá bàbá a ń bí wọ́n pé apá yìí bóòlù sì jẹ́ bàbá wá dáhùn wípé àwọn sì ti láwọn ní sọfẹ́ nìkankan ṣùgbọ́n gbàtí ẹ ti bèèrè àwọn ọ̀sọ̀ àpàtẹ́ ń wó ìṣì ẹ̀yìn ànábì mo ti gbé àpá ìlógún Bádírì ẹ̀rìn fẹ́ gbin mímẹ́ ọmọká ń bà nǹkan jẹ́ ti mẹ́rẹ̀rìn bí torí ní ìgbọ́ mímọ̀ lẹ́yìn ìta ni lẹ́yìn ànábì jẹmọ́ sílẹ̀ náà jọ nǹkan tí ọpọlọ gbọ́dọ̀ gbà àwambọ̀ ànábì Ayub ọfẹsẹ̀ jẹ́lẹ̀ omi jáde ìyàwó Maryam ń mi igi dàbínú èso jábọ́ ń jẹ́ ìtọ́lọ̀ rán mọ́ bí nǹkan yóò sì rọrùn wọ́n sọ fún pípẹ́ ọya gbìn nígbàtọ̀ fẹ́ bí ma ìtìkọ́dìlà àsìbábì ni aláàrẹ̀ tọ́lọ sọ́dọ̀ dọ́kítọ̀ wọ́n sì tún sọ fún pé oògùn yìí olùfàdósì méjì láàárọ̀ méjì lálẹ́ fún 2 weeks àkọ́kọ́ láftàgbà ẹyọkan láàárọ̀ ẹyọkan lálẹ́ fún 2 weeks ẹ̀kejì láftàgbà ẹyọkan láàárọ̀ nìkan kò sàlẹ̀ mẹ́mọ̀ wọ́n sàlẹ̀ ìfúnbáwọn oná wá ń tẹ̀lé ẹnìkan wá rí ẹ̀dùn ẹ̀sì lẹ́yìn kírùn dókítà sọ mi kí ẹ lo tábìlẹ̀tì méjì ẹ̀dẹ̀ ń sọ bí nǹkan yẹ sí ń ṣe yí tó ẹ lo 5 ẹ̀dùn ẹgbẹ́ yìí ní ń bá yí gbogbo àwọn eléyìí ìfọpọlọ sí tẹ́sù ń ṣe fáwọn èèyàn tẹ̀lbísù ìbìlìsì ibẹ̀ ni àwọn èèyàn ti ń kó sọ́wọ́ àwambọ̀ àwáwọ̀ òjò àwárí pé àwọn èèyàn kan ti wá wà ní tiwọn tàwákùlù ìgbára lọ́lọ́ yẹn kéèyàn wá máa ń ṣe tí ìgbára lọ́lọ́ wọ́n fi yege in kéjì làwọn mú in tí ìgbára lọ́lọ́ tí ó fi yege ni wọ́n mú wọ́n ń kàwé wọ́n tó bísínẹ́sì wọn wọ́n wá ń pé kí wọ́n gbára lọ́lọ́ wọn ní kí náà fẹ́ gbára lọ́lọ́ sí mọ́
kí mo fẹ́ gbára Ọlọ́run sí mọ́ tí nǹkan wọn bá ń lọ smoothly ẹ̀dẹ̀ ni àwọn ẹ̀dẹ́ pọ̀ bẹ́ẹ̀ wáwáwá I'm a genius when I was young tá wà ní Fountain University mi rò pé mo ṣiṣẹ́ kan rí kọ́mọ̀jẹ̀ distinction ma mú bẹ́ tí n bá wá bára mi kò tí mo wà lẹ́nìí mo ti mọ̀ pé máa dábàá yìí because wọ́n lọ ma tọ́ bá máa jáfáfá láti kéèkéé ni a ti máa jẹun kìrì kan a máa tọ́ ó sàn àwà bí wípé wá gbogbo tó ń dánwé àwọn tí wọ́n jẹ́ professors wọ́n pọ̀ tí wọ́n jáwọn ọ̀gá wa tí wọ́n bẹ́ ń kálẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ń bẹ tó jẹ́ wípé àwọn tí wọ́n máa ń ṣe pò kìíní pò kejì pò kẹta pò kẹrin pò karùn kí n dó mẹ́rin ní primary school ọ̀pọ̀lọpọ̀ òun ìsábàdì professor àwọn tẹ́ ma fojú pé yọ́ pàṣì ṣùgbọ́n ìmọ̀ wòmọ́wò ní alákàtọ̀ká ní àná ni a máa dì gbogbo àjọ ọmọ professor kan tó jẹ́ pé iṣẹ́ tí a ń fẹ́lì iní wá di authority rẹ̀ lónìí orísìsì bẹ́ẹ̀ gbogbo ẹ̀dà tí bá ń rò wípé ìgbìyànjú òun olómò débi tó ń dé kèése ìgbára lọ́nà òun náà tó ti yòrò àwọ̀ abilérè wípé àwọn kan mọ́ gbìyànjú jú ọ lọ tí wọn ò sì tó ọ ìwọ̀n kankan wọn ò tó ọ jàmáà tẹ́lò lè bá fẹ́lì tí bá ń sọkún in tí ń palẹ́kún yé ọ́dá àmù tí ń wò pé kí ló túkù ọlọ́run sì ni à ní ọdún ìkọ́ lọ ọlọ́run wá fi fàálẹ̀ ọlọ́run lè múlẹ̀ fàbúrú mi tí ìbá ṣe dédé rẹ̀ kákó ti lọ ní tàbí tọ̀fẹ́ lọ ṣùgbọ́n sẹ́ẹ̀dì ẹ̀mí máa ń gbé gbàna nínú sẹ̀mí èèyàn ti rí ọ̀pọ̀lọpọ̀ ìmà téèyàn máa ṣàdúrà lórí nǹkan tí ó máa jọ bí ẹnpọ́lọ̀wọ̀ gbọ́ ìgbà tí ó bà wá fún yẹn nìkan èèyàn wà rí pé àsí ó mú mi lẹ̀ fáwọn aburú tó ju tí mọ̀ tọrọ táìmù lọ ní ilé márùn àwọn nǹkan ìtànú ọba adẹ́dà ni àwọn ọmọ Ànábì sallallahu alaihi wasallama níbi ìgbàrànlọ́n kálígámà jami'in hadith ibn Abi Talib radiyallahu ta'ala anhu هذا الحديث أخرجه البخاري ومسلم صحيحهما النبي بعث سرية ó gbà àwọn ikọ̀ kan dìde wọ́n fẹ́ kó jà Ànábì wá gbà àwọn ikọ̀ kan dìde ẹ̀yẹ lọ wọ́n lọ wa amara alayhim rajulan min al-ansar ọkùnrin kan ansar Ànábì ní ìwọ ni ó máa jẹ́ olórí wa amarahum an yuti'u Ànábì nílò lẹ́lọ yóò ẹ gbọ́dọ̀ ṣe olórí yíò in tó bá ti bá yín sọ kẹ máa tẹ̀lá sí ẹrẹ wọn náà wọ́n ti gbọ́ ní wọ́n bá lọ nǹkan kan sásẹlẹ̀ tí wọ́n síra wọn gbọ́ àtàwọn àtolórí orí bá ní ha ẹ ti mọ́nú bí mi wọ́n ní jọ mọ́bínú àníwọ̀n ti bínú kí lọ wá fẹ́ sí báyìí ó ní àkọ́kọ́ mo ní ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ àkọ́kọ́ àmà àmọ́sọ̀rọ̀ sọ́rọ̀ máa tutù ìhun ní sáàdì bí ọ̀sọ́ fi kátó kó bẹ́dẹ̀ kẹmọ́ tẹ̀lásẹ̀ ni wọ́n lọ sọ fún di èyí tẹ́ bá jẹ́ mùsùlùmí gidi tẹ́ ń tẹ̀lásẹ̀ ọlọ́run àtẹ̀rẹ̀sẹ̀ náà bí látara mi ẹwọ gbólọ ẹlọ́mọ sẹ́gi wá nígbàlùkú kí la bẹ́ẹ̀ sí àtàbí náà lórí àbẹ̀tù wọ́n bá sẹ́gi igi ìpọ̀ ẹ̀dáná sí nígbàtí náà kẹ́ tí ń jò ọyẹ tó ń kọ́ kankan máa kó nú ẹ̀ wọ́n bá pín méjì òwe ní tọ́sẹ̀rẹ̀ ìjọ́nà lọ́n fi ń pa fún wa òwe yẹn ni pé ìjọ ànábì láíláí gbogbo wo ní sùn ká dorí bọ̀ kan náà kó sì jẹ́ bí ìbínú ọlọ́run ká ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ alẹ́mọ́gbọ̀ síra wa lẹ́nu yóò sì máa sẹ́kùn ọ̀kan tí wọ́n pẹ́ báyìí sí wà lórí ẹgbẹ́ nílá gírígírígírí sọ máa ọmọ bá gbà wọ́n náà máa gẹ́gbà lẹ́gẹ́ ni gbogbo wọn bá foríkò wọ́n kàn pè méjì àwọn tí wọ́n pọ̀ àwọn kan ní káwọ̀ náà bú ẹjẹ́ àwọ̀ sí ẹgbẹ̀ká tó kú Mẹ́dínà ní ànábì ti pàlá sí pé ká máa tẹ̀lá sí rẹ̀ sí ẹ̀sì mọ̀ pé tàà bá wọ̀ a sí ànábì náà látẹ̀lé tàbá sí tẹ̀lá sí ànábì àtẹ̀lá sí Ọlọ́run bí ẹ sí ń fọpọlọ́ gbé kalẹ̀ ó wọlé àbí ọ̀wọlé
àwọn ọkọ̀ kejì ní pé innama tabana nabiyya firara minan nar afanadkhuluha ṣe bí ká má bá wọ́n náà láfi tẹ̀lá nàbí náà láyé sáàtò wá tayé wọ́n náà ni tàwọn ọlọ́bà wọn ibi tí wọ́n ti ń fà sẹ́yìn homidat aw hamidat tí wọ́n bá lo homidat lè rábá wá iná tí jíjò sí bẹ́m̀bẹ̀ tí wọ́n bá lo hamidat iná tó jẹ́ wípé jíjò sí bẹ́mà ṣùgbọ́n gbígbóná sí kùsà rẹ̀ iná gangan ti kú ṣùgbọ́n kí ní inú àmìrùn ti wá wálẹ̀ wẹ́ mọ́ sàmójú pósà ẹ má wọ̀ máa àwọn sọ ábẹ̀ ìsìsì ráhùn tí wọ́n bẹ̀rẹ̀ lé wọ́n sọ bí wọ́n ṣe dé Mẹ́dínà ní ọba kọ̀rọ̀ àjọ ọba sàrásálám ó sì ọlọ́run nǹkan bá ìṣẹ̀lẹ̀ nígbàtàwà náà báyìí bẹ̀rẹ̀ ẹ́ ó sì ọlọ́run ni sí wọ́n wọ́ mẹ́rin nìkan inú àmìrù padà wà rọ̀ wọ́n padà wà sọ pàwọn yọnu sí àníbí ni láò dákọlù ha tó bá jẹ́ pàà tí ń ronú pé àṣẹ ọlọ́ àtàṣẹ àníbí làwọn tẹ́lẹ̀ tó bá yẹ sì jẹ́ pàṣẹ ọlọ́run àtàṣẹ àníbí làwọn tẹ́lẹ̀ iná náà kò yẹ kó jú àwọn nítorí pé ọba tó níná ilà wọn bọ̀wọ̀ fún lára olórí àwọn táà fi wọ náà àníbí ní tí wọ́n bá lọ firú ẹ̀mí bá wọ náà ni máa ọ̀rọ̀ jù mí ní àbàdà ibẹ̀ làbá ti pàdé wọn lálìkì àmá ṣe ń túbẹ̀ sọ la ilaha illallah la ilaha illallah wọ́n bá ìwọ̀ ẹni èèyàn ní òǹbí tí wọ́n ti dàgbà bàbá àti ìyá tí wọ́n ti dàgbà yóò wà bóde líláàrọ̀ yóò ma wọnú ilé kọ̀ọ̀kan kí ó lóun kọ wọn fàtíà pé àwọn arádùgbò àwọn ọmọ fàtíà ká bàbá rẹ̀ ó ma gbé Sulayman bọ́ wà bá ń pàmí tí yíwẹ́ ṣe Ọlọ́run wà rí pé mi ń kọ́ àwọn èèyàn lọ́rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ káàkiri gbogbo lé kò ní bó ṣe mẹ̀lẹ̀ká Jibrilu bẹ́ẹ̀ nìkan ní ọ̀yàn náà mẹ̀lẹ̀ká tí ó wà bẹ́yìn pàmí Ọlọ́run wà ní síbá láti sánmà Ọlọ́run gbọ́dọ̀ síbẹ̀ wọ́n wá ní kí ló tó fi máa báwọn bí rẹ̀ pàmí Ọlọ́run má wípé ńgbà tó ti ń kéta àfúntọ́ lọ́run ọ̀yẹ̀kọ́lọ̀ náà kéta fún tó no ilé gangan ni tọ́lọ̀ ní kákọ́ kéta fún bàbá àti màmá gangan number 1 nígbàtà bá yẹjú ti wọ́n tán ilé tó tó kú títẹ̀lùmí tí yẹn bá wá fi sẹ́mì wípé mo fi lè mílẹ̀ mọ́ fọ̀nà lẹ̀ mo ń jí sí Ọlọ́run káàkiri fáwọn èèyàn wọ́n pé bó wà lọ́rọ̀ lé yín kọ́lọ̀ ọmọ mojútó ẹlòmí ọ̀tún mọ́ sọ bẹ́ kọ́ mọ́ mojútó ṣe tí ẹ̀nà mọ́ sí ṣe bí tí ẹ̀nà mọ́ sí Ọlọ́run fi mú ẹ̀dánrin bó sọ mọ́ yóò dìdì kùdì àìmọ̀ ẹgbẹ́ sísì wà tó ẹgbẹ́ àbùkátà káfí gbogbo ẹnu sọyàn ó ń ṣe Ọlọ́run wá ní tó bá jẹ́ pé wọ́n lọ fi àníyàn pèsè bí tọ́lọ́nà wọ́n ń ṣe ọ̀yẹ̀kọ́lọ̀ náà kéta fáwọn lónìí tí gbogbo ẹ̀dá bó ṣe dà yìí wọn ò ní rí bẹ́wọ̀ ma àwàmọ̀ àwọn kọndísẹ́sì kan wá tó jẹ́ wípé ọba dẹ́dà máa ń fi títóbi rẹ̀ hànyàn tí è ṣe pé èèyàn gbáralé tó ìgbáralé ni ṣùgbọ́n yóò mú èmọ̀ wá lápẹẹrẹ àwọn èèyàn lọ wọ́n títí wọ́n kàn kó àwọn èèyàn ni ma ní àwọn tí ń dálùú gangan kò sì sí náà tí ń dálùú ẹ̀lọ́lọ́ ni àsìkò orún tó ó ní bọ́ọ̀lù ṣùgbọ́n ọ̀rẹ́rẹ́ ní sọ́wọ́ ọmọ bí ọwà ní ọ̀dọ̀ tó bá lọ́wà àmọ́ lọ́wà ẹwà fún olómi kún fi sára ó ní kò sọ ní ilẹ̀lẹ́bẹ̀ wà ní ìsìtẹ́ àmọ́ ń kírun láwọn àsìkò kọ̀ọ̀kan àárọ̀ dé òfin lóúnjẹ ọ̀sẹ̀dé òfin lóúnjẹ ó wá tẹ́wọ́ sọ bàdẹ́dà dákùn ṣàánú mi méjì ń kú bí bọ́ọ̀mì kọ́kàn sọ ni ìgbà tí ó jí lọ bá pù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ eléyìn wọ́n yàtọ̀ tí ọ̀nà bá pín mẹ́ni Ọlọ́run kọ́ bá dẹ́dọ̀ ó fi tó bí rẹ̀ hàn ó kéré ní sẹ́tí máa sí Khubayb ibn Adi wọ́n mú lẹ́yìn Asim àwọn ará Mẹ́kà ni wọ́n mú ó sì ní ìtàn tó gùn lórí rẹ̀ ìgbà tí wọ́n mú wọ́n dè mọ́lẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ ti parọ́ páwọn nípa wọ́n dè mọ́lẹ̀ ibi wọ́n dè mọ́lẹ̀ òrè fún lóúnjẹ ṣùgbọ́n ẹ̀mà tí ẹ̀rí ni wípé tí wọ́n bá ti ń bọ̀ báyìí wọ́n bá èso ńlá lọ́wọ́ rẹ̀ tí ó rò sí Mákà tí gbogbo wọn fi mọ̀ wípé èso yìí wọ́n wọ́n fún láti sẹ́mà ní a rí obìnrin
tó jẹ́ wípé ara Mádínà ni ìmá ń wọlé àwọn obìnrin Mẹ́kà yóò máa sọ̀rọ̀ islamu fún wọn àwọn ìyàwó àwọn Kùrẹ́ṣì bá ń gbà islamu títí àṣírí obìn bá tú wọ́n ni tí ìbá ṣe páwọn èèyàn rẹ̀ gẹ́yàn lá àbápọ̀ ni ṣùgbọ́n àádọ́ padà Mẹ́dínà ṣùgbọ́n yóò di ọ́ wọ́n wá di ọwọ́ rẹ̀ sẹ́yìn ó bẹ̀ẹ̀bẹ̀ wọ́n wá gbé sórí ẹ̀sìn wọ́n wá gbé lọ tí àwọn bá ti fẹ́ sinmi wọ́n gbélẹ̀ wọ́n wá débì kan wọ́n sinmi wọ́n wá gbé sí ìdí igi wọ́n di ọwọ́ rẹ̀ sẹ́yìn sí ara wa ní ìwà ń ké gbàjáde sọba àdẹ́dà wípé òǹgbẹ́ wallahi dáléwù bọ́kìtì kékeré sí ń sọ kalẹ̀ bọ́ láti sánmà pẹ̀lú mi obìnrin sì mú mẹ́ ó sì mú títí ọba àdẹ́dà tó ní wọ́n dá yòókù sílá kára rí ó fi lè tutù àwọn Kùrẹ́ṣì jí eré tí wọ́n kọ́ lọ síbi wìkọ́ọ̀wù wọn gbogbo ooru àbí agbètì à ń rọmi sí wọ́n ní gbogbo ẹ̀ ó kún bómi sí wà bẹ́ẹ̀ wọ́n ń sáré wọ ọwọ́ rẹ̀ wọ́n ní pé sísọ tán sọ náà lọ wá ní ọba ń bí lérè náà ló fún olómi láti sẹ́mọ̀ná ọlọ́run fún olómi tó gbà sílámù ní wọ́n gbà sílámù lójú ẹsẹ̀ àkọkù tó bá náà ayé léyìí ayé pé èèyàn wà ní dilemma situation ó yàtọ̀ sí mọ́ wà nírọ̀wọ́rọ̀sẹ̀ wọ́n gbó oúnjẹ àrọ́wà ó ní ẹgbẹ́ in tí kùsù bá oúnjẹ àrìjẹ náà ní bẹ́ẹ̀ náà mi mo sí lọ́nà débẹ̀ ẹgbẹ́ oúnjẹ ọ̀sẹ̀ ẹgbẹ́ alóúnjẹ àrìjẹ náà ní wù mí jẹ mo sí lọ́nà débẹ̀ àfitọ́lọ̀ ọba gbábàdá ìlókù yóò gbé ọ̀dàlẹ́ nígbàtí èdìdàjí ó ti ń rí star bẹ́ẹ̀ sì tí bí bá pààyàn dáyè kan èyàn mọ̀ rí star star kéèkéé na in ti rí náà la ilaha illallah àwọn nǹkan ìṣì ibẹ̀lẹ̀ àwọn èèyàn tí ń tàṣì àgẹ̀rẹ̀ àwọn ń fẹ́ pàkíyèsí wa àwa tí ọba dẹ́dà fún ní ẹ̀bùn tó jẹ́ wípé táa bá ń lọ sí ẹ̀sámù báyìí bí ìgbà tó jẹ́ pé gbogbo slábọ́ọ̀sì wọ́n gbé wájú wa báyìí ẹ má jẹ́ àtàṣì àgẹ̀rẹ̀ wípé ẹni ó gbìyànjú jù á lọ tí ò rí gbé sára ìmbẹ̀ o bákan náà àwa táa bá sì gbà fọ́bá dẹ́dà pé yóò kúkú jẹ́ èèyàn pàásì mo ti sàdúwà ìsìsẹ́ èméjì pé máa pàásì ṣùgbọ́n nìkáwẹ̀ torí mọ́ mọ̀ wípé ọba tí mò ń pè kò sí tí ò lè ṣe àwa náà tàwákùlù là ń ṣe yẹn tàwákùlù ọba dẹ́dà bú òun ni kéèyàn máa ṣe nǹkan gbunduku ọgbára lọ́lọ́ in tí ó sọ ọmọ lọ oge ọgbára lọ́lọ́ ọwá ní in tí ó sọ ọmọ ìgbáralé ìlòòrùn tàbátí mẹ́lẹ̀ àmìlẹ̀ ìsẹsí Ànábì sallallahu alaihi wasallam ní Bádìrì ẹ̀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 
òun ni ogun tí Ànábì jà tí àwọn mùsùlùmí ti pọ̀ jù rí a jẹ́ 12,000 àwọn kèfèrí jẹ́ 20,000 ogun tá ti pọ̀ tó wọ́n rí ṣùgbọ́n ogun tá ti pọ̀ jù 12,000 wọ́n lọ àwọn mùsùlùmí wá ń wọ́ra wọn pé lan nuglaba al-yawma min kathra gbogbo ọ̀pàtà tí máa tàbí ibi tàà ń wíní àpọ̀ tó báyìí rí sílẹ̀ ìláwà lọ́la wà ní wíní wọ́n dé ojú ogun báyìí Ọlọ́run fi ojú wọn rí kí sì lọ́fà àwọn ọmọ àjúrù kí wọ́n sọ àwọn àṣọ́rí kí wọ́n sọ Ànábì ṣẹ̀ṣẹ̀ sí Mẹ́kà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣẹ̀ṣẹ̀ wọnú Ìsìlámù tí máa ní ò tí ìsì inú wọn lọ́sọ̀rọ̀ nígbà rí fìrìfìrì wọn họ Ànábì ìjọ́nà lọ́hùn ọba dẹ́dà okùn lọ́wọ́ ó sọ̀kalẹ̀ lórí ìbákaabo tógún ó ń sọ fún Al-Abbas nígbàtàwọn èèyàn fánká lẹ́gbẹ̀rẹ̀ pé máa pariwo àwọn àǹsọ́rí àti àwọn àdìmàjírùn pé sáàdé òun tẹ́sí fọ́lọ̀ ní sípẹ́sílẹ̀ nìsá ẹlòmí ń bọ̀ pẹ̀lú apá kan ẹlòmí bọ̀ pẹ̀lú etí kan ń parabọ̀ àdúbí wa bu ìpẹ̀ẹ́lẹ̀ ọbàdàdà wa ń kọ pé kọmọ sọ pé ṣáàtì wùjú káàmà jẹ́ àfisọ́ ìlànà Muslim gbogbo ojú tó bá ti tí èpè ìbáyé kànlá lónìí kó búrẹ́kẹ́ kó àdúbí sáàbù ìpẹ̀un kọbàdàdà tó wá fún wọn ní àṣeyọrí lọ́wọ́ gbẹ̀yìn ṣùgbọ́n lọ́n fi hàn wípé ẹ̀pọ̀ tóòtọ́ ìntẹ́fìjà ẹ̀tún kò lọ́wọ́ ṣùgbọ́n kèèsè yìí lè yàn fi yege èmi mọ máa kúnyàn níjọ́ náà okùnfà tẹ́yàn fi yege wọ́n ní in tí àwọn fi gbára lọ́lọ́ wọ́n fi ilẹ̀ èjì ọwà
mú gbogbo rẹ̀ yẹjú tán òun ni kíso ẹ̀ntọ́ ọba sàsálàm nínú àti wọ́n gbà sàlám nínú àmì food Ànábì ní nǹkan àgò tó ogun àǹkọ́ oríà òun ti fi lẹ́ntà ó fi lẹ́ntà bó sóòsó tọ́lọ mọ̀ pé wà nàbí mọ̀ wá bá tí èsì sọ̀rọ̀ ilé ayé ọ̀rọ̀ alìkì àmọ́ ọlọ́run ó mójútó àbí ní padà kílẹ̀ ha fún matawakkal kọ́kọ́ so mẹ́lẹ́nà wà gbára lọ́lọ́run Ànábì ọ̀yọ̀ kankan lẹ́nu méjèèjì ọ̀pọ̀lọpọ̀ lè máa wùlé ní pé ọmọ olówó ni mí bó mo sì fẹ́ jólósì ọ̀rọ̀ ìsìn ni àwọn èèyàn rò ẹnìkan wá bá míjọ kan ó ní àfá sẹ́rọ̀gbó wáṣì tẹ́bà máa ṣe ẹ máa jọ dáadáa o lẹ́yìn tí ó dàrú èmì lẹ́rí ẹ lọ bí yàn bá ṣe rí láyé ní orí lọ́rùn ọdún kẹwàá tí mo ti lálàá rí Abíọ́lá rí complete wọn bá lọ́rùn bàbá Kọ́lá ní ibi mo ti wọ́n ní kárì tó mì wípé agbára rẹ̀ tún wọ̀ lọ́rùn nígbò sí òwúláyé lójú ọmọ wọ̀ bá mú náà ẹ̀mí ṣe ẹgbẹ̀rún ẹ̀mí tẹ́ gbé sùn kẹ́ tó sùn náà ẹ̀mí náà máa báyàn sọ̀rọ̀ tó jẹ́ pé in tó bá sọ jáde náà lèyàn ọ́là lálà èyàn mú gààrí sún olóòn já omi sátàlẹ́ kó ti já omi ìgbàra lọ́nà yẹn méjèèjì ọjọ́ máa rìn papọ̀ wọ́n mú àsìbáàbù ààrí tàwákùl ọba dẹ́dà wá pa méjèèjì pọ̀ ṣùgbọ́n ní paríparí kájọ pẹ̀lú hadith mọ̀fẹ́ mọ́ wáyé oní ni hadith Amirul Mu'minin Umar bin Khattab radiyallahu ta'ala anhu ó ń sí ọlọ́n ni àpíyàrọ̀tù ṣírìkùn àpíyàrọ̀tù ṣírìkùn kí ní ń pè ní àpíyàrọ̀ òun ni kéèyàn máa fọkàn rẹ̀ dágbígba àpíyàrọ̀ ṣírìkùn kéèyàn máa fọkàn rò pé tí nǹkan bá rí báyìí bó ṣe yẹ kó ríre ṣùgbọ́n píyàrọ̀ ìwọ́n mọ́ láti ibi tọ́yìrù wọ́n mọ́ láti ibi ẹyẹ in tó fà ní pé ibi ẹyẹ làwọn lárúbá ti máa ń ṣe é pọ̀ jù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kan náà ni a máa ń ṣe ń bẹ̀ àwọn ó mú ẹyẹ wọ́n tọ̀ yàrọ̀ rẹ̀ ìdátọ́rọ̀ jí àtàlìyẹ̀mí tẹ́yẹ yẹ tí wọ́n bá sọ́lẹ̀ padà tó bá lọ sọ́wọ́ ọ̀tún wọ́n ni tó bá yẹ kékin Fountain University mo fẹ́ lọ àbí kí n lọ sí Ọ̀ṣun State University ọ̀dá tó wá pé Fountain lọ bá wà òkè tí máa dẹ̀ jáde dáadáa máa déyàn láyé ẹyẹ jẹ́ òbí tó fò lọ tẹ́yẹ bá fò lọ sọ́wọ́ ọ̀tún fẹ́ chẹ̀ẹ́sẹ̀ Fountain yóò ìdátọ́rọ̀ jí àtàlìyẹ̀mí tàfáàlà wà máa dọ̀ lè ámúrí yìí ìdòho yóò lọ sí tọ́fẹ́sì ṣùgbọ́n tẹ́yà ń bá lọ sọ́wọ́ sí kí ní yóò dá wọ́n máa ń sábà ṣe níbi ẹyẹ pípọ̀ ṣùgbọ́n tí wọ́n ṣe bí nǹkan mí bóyá tí wọ́n bá jí láàárọ̀ tí wọ́n bá kọ́kọ́ rí ẹni tí ò rí náà tó ń fẹ́ dáwọlé kí wọ́n má dáwọlé má kò ní wá òkè ìgbà míì wọ́n máa àwọn èèyàn náà sì ṣẹlẹ̀ Yorùbá ẹni tí bá sábà máa ń jí jáde gbéyàn máa ń gba gáràjì kọjá bí ìdajì jẹjẹrẹ ẹ̀ẹ́rí ya mi yọ́ ma ta súwítì ta obì ta pákò bọ́ máa fẹ́ ra pákò kò ní dáínú torí ń retí wèrè tí máa ń sẹ̀ lọ iṣẹ́ mọ̀ pé wèrè yọ́ kò níbi tí ń lọ ìtumọ̀ ní pé àwọn èèyàn sàmà rìn gbére àtẹ́ntọ́ fẹ́ ra nǹkan àtẹ́ntọ́ fẹ́ ra kọ́kàn máa yàdọ̀ ọ̀hún kí ni àfẹ́ gbàbílé tí yàrọ̀ yẹ alúsàsàm sọ wípé la ilaha illallah tú gẹ̀rẹ́gẹ́ àbí tí yàrọ̀ yìí ṣírìkùn gbogbo ẹmbà máa ṣe ipa nǹkan pọ̀mọ́lọ́ ni mo ti fẹsẹ̀ kọ́ mi lè bá fi sí ẹ̀lọ́fíìsì ẹnìkan máa sáré sọ bá mọ́ wèn tó fi kọ́nú méjèèjì sẹ́sí ó sì ní ó ní ọ̀tún ni wà bá wọn ṣẹ̀kùn tó máa tọ́ ọ̀bọ̀ ara rẹ̀ o lábádé bí ìdátọ́lá àti hajjá tún ìrọ́ ní jẹ́bẹ̀ ojú tí máa ń mì bí pé tí dáadáa kan fẹ́ ṣẹlẹ̀ síyàn tó jó orí Ànábì ti sàlàyé àtíyàrọ̀tù ṣírìkùn kẹ́ máa mú àwọn nǹkan yìí kẹ́ máa fi dágbígbánú ọkàn yín pé eléyìí lóore torí ìkílò jẹ́ ṣírìkù li'annahu la ya'ti bil khayri illa Allah wa la yadfa'u sharra illa Allah ẹni kò lè mú orí wá àfọ́lọ́n ẹni kò lè tí a búdánù fún ni àfọ́bà dẹ́dà ẹwà mọ̀gbọ́n tánà bí n sọ àníbí wá ní
wa ma min ahadin minna illa kò wá sẹ́nìkan nù wa bá a ṣe jọ di èyàn àfi kó fẹ́ dáwọ́lé nǹkan kankan tàbí kó máa ṣe nǹkan kan lọ kí nǹkan ó wá já sí bí ó ṣe fẹ́ àfi kẹ́mìrì ọ̀fẹ́ ro nǹkan kan walakinna Allaha yadfa'u bitawakkul ṣùgbọ́n lọ máa mú ìmùkúmùkú ònú ẹ̀mí mùmìnì tó bá ti jẹ́ ni ọgbàrá Ọlọ́run tóòtọ́ ẹ̀rì ṣètò ọ̀fẹ́ ìpéyàn padà wọ́n dẹ̀ ti ní kọ mọ́tàrà fún Wednesday iná wà rí interview yẹn báyìí nìsìn Ọlọ́run mọ̀gbọ́n lè ìyẹn ò dání Ọlọ́run fẹ́ bá mẹ́rin tí ó dájú ẹ̀ lọ wá ìgbà tí ìyẹn bá tó ṣe bá nìyàn tó bọ́ mẹ́ ṣùgbọ́n kápẹ́ mi ń rò kèétí ìdí ẹ̀sẹ̀ kọ̀sẹ́ tí ò ní sáré rò ṣùgbọ́n ká mọ́ fi ṣiṣẹ́ sí níta sàn sí kí ni o ti ń sọ fún àná kò sóńtàn tí ó fẹ́ mọ́ sí ẹ̀kẹ́ lọ jàmáà obìnrin àtọkùnrin gbéra wọn lé lẹ́yìn ọdún mẹ́wàá lẹ́gbẹ́ wọ́n dẹ̀ ní mọ́ fẹ́ bọ́ra Salimanu lẹ́yìn ọdún mẹ́wàá àti ọmọ mẹ́jọ tí náà mọ́ wò pé rísíkò mọ́ dẹ̀ fẹ́ ń gbà yẹn ọmọ ẹ̀ ló ti wá wà l'Amẹ́ríkà báyìí nìsí ó ti di citizen báyá kí ìbàdẹ̀ ti ó ń ṣe Ọlọ́run ni yọ́ ma wá sẹ́mì bẹ́ ṣùgbé ìgbàrá Ọlọ́run pìlẹ̀ o ní ọmọ sí kíní o ní ọmọ kọ̀ fún ni samri jama'a tàà bá gbára ọdún bá dẹ́dà tó tọ́ ká máa sí àwọn òkùnfà tí ọ̀rán mẹ́ ìgbé ara lé ibi tó bá wá ṣẹlẹ̀ hádá ainul kádàrà náà lẹ́yìn ìgbà tí wọ́n bá gbìyànjú pẹ̀lá nìyàn tó dáa tí gbìyànjú èsì ìṣe gbìyànjú rọ́ ibi ọ̀rọ̀ bá já sí ibi tọ́lọ̀ ń fẹ́nu kèésà ti pilẹ̀ lèyìn ó ti máàkì ọ̀rọ̀ ara rẹ̀ tàbí tí ọ̀rọ̀ ń gara rẹ̀ ẹ wo fọ́ntí ọ̀fọ́ ọmú rẹ̀ you are a 400 level student and kí fọ́ntí ọ̀fọ́ ọmú rẹ̀ ìlọ́mọ́ mọ́kàn díẹ̀ mùsùlùmí ìsìbá mùsùlùmí ìsìkí ni ó kìí síbá mùsùlùmí ó dúó bọ́lọ̀ sí ní kó dúó yọ́ wà kó gbogbo ẹ̀ lọ́dọ̀ ọba dẹ́dà wípé in tó bọ́ wá ṣẹlẹ̀ yí ìgbà náà wa ufawwidu amri ila Allah inna Allaha basirun bil ibad hada wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira wassalamu alaikum wa rahmatullah